السلام عليكم ورحمة الله وبركاته. اسمي محمد اللبيب، محمد الثاني الملقب اللبيبي البلاغي. orúkọ tèmi ni Mubarak Khalil Mustapha Al-Ballagi. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. mo wá ìṣọ̀rọ̀ kúrò lọ́dọ̀ èṣù, ẹni ẹ̀kọ́, ẹni ègbé, ẹni alátúbà ìtumọ̀ lórí ni, ẹni bí erónú bọ́ọ̀sì tó má ṣe ráyè lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa o. mo wá bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run o. حب الله. ọ̀rọ̀ rẹ o, mo fẹ́ sọ̀rọ̀ mo sì fẹ́ ṣàlàyé àpín tí ń jẹ́ ká fẹ́ràn Ọlọ́run ọba wa àti èrè tí ń bẹ ń bẹ. ذات مرة بعث النبي صلى الله عليه وسلم رجلا على سريته. lọ́jọ́ kan ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀, àgbákò tó ju àgbákò lọ ṣẹlẹ̀ lọ́jọ́ náà. Ànábì wa Muhammad ó rán àwọn sọ̀hábà rẹ̀ lọ sí ìlú kan tí ìlú náà sì ń jẹ́ Sùríyà. فكان الرجل إذا صلى بالناس إماما يختم قراءته بقل هو الله أحد. nígbà tí àwọn sọ̀hábà nígbà tó dé ìlú Sùríyà táwọn ní, arákùnrin kan bẹ láàrin àwọn sọ̀hábà ní tó jẹ́ ìmáàmù fún wọn. òun ní máa ń kírun fún àwọn sọ̀hábà nígbà tó dé ìlú Sùríyà táwọn ní. nígbà tí arákùnrin ń kírun fún wọn, nǹkan tí máa ń ṣẹlẹ̀ kàyéfì tó jẹ́ fún àwọn sọ̀hábà ni pé bárakùnrin ìbá ké Fátíhà tán lórí ìrun, Qul huwallahu ló máa ké lẹ́yìn rẹ̀, àfi bí pé gbogbo èèyàn ti ṣetán láti padà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba wọn o. فلما عاد القوم من سفرهم إلى المدينة ذكروا ما فعله الرجل إلى رسول الله صلى الله عليه وسلم. àwọn sọ̀hábà ni wọ́n tẹ̀síwájú nínú ìrìn àjò wọn. wọ́n wá padà lọ bá Ànábì wa Muhammad. wọ́n wá ṣàlàyé gbogbo tí ojú wọn rí níbi ìrìn àjò tí wọ́n lọ. bí arákùnrin ṣe sọra rẹ̀ di bàbá oní-Qul huwallahu tó fi já sí pé bó bá ké Fátíhà tán lórí ìrun, Qul huwallahu ló máa ń ké lẹ́yìn rẹ̀ o. فقال النبي صلى الله عليه وسلم سلوه لأي شيء يصنع ذلك. ẹ̀kọ́ rẹ̀ o fún wọn tó ṣe pé kọ́ máa ti gbọ́rọ̀ dọ́dọ̀ rẹ ni ọ máa bẹ́ sókè ọ máa bẹ́ lulẹ̀ àfi bí jáwé tí ò ní kọ́ńtrólù. nígbà tí Ànábì wa Muhammad nígbà tó gbọ́ ọ̀rọ̀ náà ó dákẹ́ sí fèsì tí ó fọ̀. lẹ́ẹ̀kan náà bàbá ọ̀jọ̀gbọ́n ló fèsì pé ẹ lọ bèèrè lọ́wọ́ arákùnrin ní pé kí ló ṣe, kí ló rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ tó fi já sí pé bó bá ké Fátíhà tán lórí ìrun, Qul huwallahu ló máa ń ké lẹ́yìn rẹ̀. فسألوه فقال الرجل لأن سورة قل هو الله أحد صفة الرحمن وأنا أحب أن أقرأ بها. àwọn sọ̀hábà tí wọ́n gọ̀ wọ́n bá tẹ̀síwájú nínú ìrìn àjò ọ̀gá wọn. ọba lọ bá arákùnrin lé wọ́n béèrè pé arákùnrin kí ló ṣe ọ́, kí ló rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ tó fi já sí pé mo bá ké Fátíhà tán lórí ìrun, Qul huwallahu ló máa ń ké lẹ́yìn rẹ̀. فأسرعوا إلى النبي صلى الله عليه وسلم وأخبروه بما قال الرجل. arákùnrin wa ń dá ọ lóhùn pé ṣé ẹ mọ̀ pé súrátì kíláàsì tẹ́ ń wò ní súrà mímọ́ ni, mo fẹ́ràn súrà náà, mo fẹ́ràn kúrẹ́ súrà náà, mo sì fẹ́ràn Ọlọ́run ọba, ìròyìn pa Ọlọ́run ọba nísìnyí bẹ́ẹ̀ nítorí ẹni mo sì máa ń ka súrà náà lórí ìrun bá ké Fátíhà tán. Ànábì wa sọ fún wọn gbà àwọn sàhábà ni wọ́n padà lọ bá Ànábì wa Muhammad. ọwọ́ ṣàlàyé gbogbo tárákùnrin rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́. Ànábì wa sọ fún wọn pé kó lọ bá arákùnrin nì kó fún lésì padà. فقال لهم أخبروه أن الله تعالى يحبه. nígbà tí Ànábì gbọ́rọ̀ náà lẹ́ẹ̀kan náà l'Ànábì sọ fún wọn pé kó lọ sọ bá arákùnrin ní pé torí ó fẹ́ràn Ọlọ́run ọba rẹ̀, Ọlọ́run ọba ti fẹ́ràn rẹ̀ báyìí fún wọn tó ṣe pé ìfẹ́ Ọlọ́run ọba ṣì ń dàrú lọ́kàn rẹ̀. Ọlọ́run ò sí ní àbòsí o, bó o bá fẹ́ràn Ọlọ́run ọba Ọlọ́run ó fẹ́ràn rẹ̀, ọ jẹ́yìn láyé ọ sì jẹ́yìn nígbèjì àlìkìyámà o. والسلام عليكم ورحمة الله وبركاته. قولوا لا يعني دولا طلبا الله تبي الله
Olúwa wa gbàdúrà wa bá ṣe ń fẹ́. Ìwọ́ta dúró lórí wa tọmọtọmọ. Adúnṣe bí òun tó bá ti fẹ́ láyé fẹ́. Àṣìṣòro ṣe bí kò fẹ́ èèyàn wa. Olólànà olólòní ọ̀la wa. Gbogbo ayé àwa ẹ̀dá òní. Májà kòkó májà rògbò tọmọtọmọ. Àwọn tí ó kòkó májà tẹ́ni tiwa láyé láyé. Ìkẹ́ Olúwa ọlá Olúwa èyí tó pé. Fànàbí wa Muhammadu ẹni rere. Àwọn ẹbí ara lè òjíṣẹ́. Gbogbo mùsùlùmí ṣe kẹwàá. Assalamu alaikum wa rahmatullahi wa Àmì barakatuh. àwa ṣe nǹkan níwájú àlùfáà rẹ̀ wọ́n ní bòrí káfíńkà ọlọ́mọba wa san yín ní ẹ̀san olóore ẹ̀ ń rajà sí ṣọ́ọ̀bù báyìí ọlọ́njẹ́rẹ́ ní ìtajà fún la hawla wala quwwata. Mo kí ìwọlé Fadilatu Sheikh Al-Khalifa Abdulkadir Ìṣọ̀lá Khalifa gba ọlọ́nṣẹ̀yẹ Sidru Samadani ẹ̀jẹ̀ akíbòsí ṣéwù dáadáa. Bàbá àgbà ọlọ́nṣẹ̀yẹ ni wọ́n wọlé yìí. Bàbá àgbà nílé ọlọ́nṣẹ̀yẹ à ń kí bàbá wípé ahlan wa sahlan bàbá ọlọ́kàn tuntun. Eba. Mọ̀dọ́síkírù lìmọ̀lúkì bí kúlè àsìn. Lánàá àwọn lọ́lá abìkan ni wọ́n lo gbajúmọ̀ nínú ayé. Wàsíkírù sùúrù. Mo kí bàbá mi àgbà Khalifatul Khulafa. Wàsíkírù The sùúrù. Paramount Khalifa fún gbogbo ilé ayé wa Fadilatu Sheikh Mulku Suleiman. Baba Mulku Suleiman Asalati pariwo ṣéwù ni. Bàbá mi àgbà Fadilatu Sheikh Abdulkadir Ìṣọ̀lá Sidru Samadani. Mọ̀dọ́síkírù lìmọ̀lúkì bí kúlè àsìn. Ọlọ́dà àwọn àlùfáà nísìnyí kọjá bẹ́ẹ̀. Ntọ́lọ̀ ń ṣe yìí bàbá on the 7 ọlọ́run fi yẹn jù báyìí lọ. Àlùbáríkà àwọn tí yẹ jòkó lórí àpèrè wọn. Masha Allahu la hawla wala quwwata. Bàbá Mulku Suleiman bàbá Salati pariwo ṣéwù. Torí tí bàbá Salati bá rí mi, wọ́n ní bàbá Wàkílù rè. Orọ́ pa ọba olóòrọ́ba. Irun náà ti tó ní ṣáráfù fún wa. Ọlọ́run kò wọlé abẹ́. Iyì àwọn àgbàlagbà lẹ jẹ́. Ọlọ́run nígbà yín lọ́wọ́ wa. Amina. Ẹ̀ṣọ́ àwa ọ̀dọ́ lẹ jẹ́ Ọlọ́run nígbà yín lọ́wọ́ wa. Akí bàbá yìí pé ahlan wa sahlan wa marhaban wa welcome. Ní báyìí à ń lọ sí ọ̀dọ̀ Saiful Qadiriyya. Bàbá àgbà authentic Bàbá Salati pariwo ṣéhù lẹ́ẹ̀kan náà. Allahu sami'a Allahu liman amintahu. Ẹgbẹ́ tí tóbi fọ́lá o. Allahu akbar. Mo sọ lẹ́ẹ̀kan kí bàbá mi lórí ìsìn wọ́n wá lórí ọpẹ́ báyìí. Ọlọ́run wọlé wakilul muslimin. Bí bàbá ti ń bọ̀ yín lọ́wọ́ ni Bàbá Salati ní ń bọ̀ yín lọ́wọ́. Bàbá mi àgbà ìṣẹ́jú márùn-ún tán yányá. Kẹ́ ẹ ló kẹ́ ẹ má gba ẹ̀yìn nígbà ṣẹ́ńjì ń bí ọ̀gá mi.
Hamsatu Aláàfin ni wọ́n fi bọ̀ mí lọ́wọ́ lórí kétébè yẹn nísìn kí ni wàhálà bàbá Sàlàtì kíbò sí iṣẹ́ ìwúlẹ̀ kan náà.